kábíyèsí olódùmarè, kábíyèsí Ifá, àti gbogbo ìlú ìfẹ̀tà Ọlọ́run káàkiri àgbáláyé pípé tẹ́ fi wo nìfọ etí tẹ́ fi ń bò ní di láṣẹ lọ́wọ́ olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Tá a bá ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire pátá pé ẹ̀sìn Islam, ẹ̀sìn ìpànìyàn, ẹ̀sìn kónilẹ́rú, ẹ̀sìn ìpayín keke, ẹ̀sìn ìbànújẹ́, ẹ̀sìn tó wá láti pa ìran kan kí Islam lè bá dúró. Tá a bá ń sọ fún bẹ́ẹ̀ pé irú fún àwọn èèyàn pẹ̀lú ẹ̀sìn tí ẹ̀sìn yìí jẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ẹ má bàjẹ́, there are some good Muslim. Tó a jẹ́ pé tó a ti ń jẹ́ Muslim yẹn kò sí ní tó ń gùdù lára rẹ̀ torí manual àtẹ̀fẹ́ tẹ̀lé ní Quran and Hadith ló fẹ́ tẹ̀lé. Kó o pèrè lóyún pé ọmọ Yorùbá tóòtọ́ àbí kó o ní gúdù Yorùbá gan ó fẹ́ bọ́pọ̀lọ́ mi kó o jẹ́ pé we have some good Muslim. So far tó bá ti ń súnmọ́ ẹ̀sìn yẹn lẹ̀sìn yẹn ni ó mọ̀ kọ́ ní ìwà ìbàjẹ́, ìwà ìpáǹle, ìwà ìpànìyàn. Ẹ wá gbọ́ fọ́nrán yìí sífì mọ́ lulú kan ni ó pera rẹ̀ sífì mọ́ mu. Ó wá fìdí ẹ̀ múlẹ̀ wípé tòótọ́ nínú ẹ̀sìn àwọn nìpànìyàn wà. Wípé ẹ̀sìn àwọn ó ní ẹ mọ́ pan fáwọn èèyàn rárá. Tààrà ìpànìyàn ló wà ń bẹ̀. Sẹ́yìn pé ọmọ oníyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan náà, ọmọ oníyàwó mẹ́ta sẹ́yìn pé ó náà sọ́jọ́ kan tó lẹ́sìn àwọn ẹ mọ́ dẹkùrẹ́tì lójú àwọn èkó lè bá fáìn. Ṣé pé ẹni tó bá bíbú ànábì yẹn ṣe nǹkan kékeré ẹ̀ṣẹ̀ rẹ̀ ju kéèyàn pààyàn lọ ló fi jẹ́ pé ẹni tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ rẹ̀ nínú ìyà àtayé tí ó jẹ ni kí wọ́n pa. Kí n ti ń sẹ́yìn lẹ́lẹ́sìn ni Ọlọ́run ọba ló lẹ́sìn ó sì fi rán ànábì dẹ̀ sọ wípé ẹni tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kí wọ́n pa. Ẹ mọ́ dẹkùrẹ́tì lójú àwọn èkó lè bá fáìn. Ẹni tí ó bá yẹ ṣe kíníkan wọ́n ní ẹ pa ni. Ẹ dákun ọjájọ wo fọ́rẹ̀ yìí. Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè dìklẹ́ àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lòmíì bá tún dìklẹ́ àjọ kan ní ẹjọ́ báyìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ tán in tó ń sọ ni pé ó ń dìklẹ́ ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé ká pa ẹ̀sìn wa sọ nu òfin ẹ̀sìn wa lákàáyí wọn kí n parí ẹ̀ báyìí ẹgbẹ́ àti ìṣẹ̀lẹ̀ dáadáa Abu Sa'id al-Khudri ló gba àdísì wá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Àdísì yẹn abàní Sahih Muslim àdísì 1853. Mo mọ̀ kóòtù àdísì ilé ìtàn dáadáa torí pé nǹkan wo ló wà ń bẹ̀ kún bá sọ pé ibo ni máa mú ti rí lọ́wọ́ ní Sahih Muslim àsàábé tó gbà wá ní Abu Sa'id al-Khudri òun ló gbà wá látorí àwọn Ànábì sallallahu alaihi wasallam. Àdísì yẹn wà ní àdísì 1853 nínú Sahih Bukhari nínú Sahih Muslim. Ànábì ní ìdàbúyé à lè khalifatayn faqtulu al-akhir minhuma. Ànábì ní bẹ́ẹ̀ bá búra fáwọn àlífà méjì pírẹsidẹ́ǹtì méjì ó ìmájì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ kàn wo aago tẹ́ ẹ búra fún wọn ni tó bá ṣe yí pé aago kan lẹ búra fún àkọ́kọ́ ẹnì kejì ẹ wá búra fún un ní aago kan ó kọjá àṣẹ́jú kan ṣé mọ̀ pé a minute difference ló wà láàrin ẹ̀ èyí tẹ́ ẹ búra fún ní 101 yẹn ẹ pa. ṣẹgbọ́ bí yanjú ọ̀rọ̀ sí ṣẹgbọ́ ó ládìí tí ó ní ó wà ní Sahih Muslim wípé tẹ́ ẹ bá búra fún president kan láago kan ìyẹn ti di president already nìyẹn tẹ́ ẹ tún bá búra fún mi ní 101 ó ní yẹn tẹ́ búra fún ní ó lé ìṣẹ́jú kan yẹn wọ́n ní Islam ní kẹ́ pa ni. Kí ló fa pípa? Kájà náà búra fẹ́nìkan èmi ìtàn búra fún yẹn ṣáwọn mi lò búra fún ni àbí that same set of people tó rà níyẹn òye mi. Ṣé èmi ìtàn ni wọ́n búra fún ní 101 yẹn ṣé àwọn aláwọ̀kọ́ lè búra fún ni àbí that same set of people àbí kí la fẹ́ gbà nú pé tí a búra fún ẹnìkan ní 101 tí a búra ẹnìkan ní aago kan tí a búra ẹnìkan ní 101 ẹnì kejì tẹ́ búra fún yẹn ẹ pa dájúdájú àwọn tán búra fún gan wọ́n pa àwọn náà. Ọlọ́run tẹ́yìn fẹ́ ròyìn fún wa nìyẹn. Tásìdé ilẹ̀ Yorùbá mi àwọn Yorùbá àwọn ní máa pààyàn kíríkà àwọn ní máa pé kíníkan àwọn máa fẹ́yàn rúbọ ọmọ sí kíníkan. Níjó ló gbọ́ lẹ́nu
ebi o bá pè ní ṣọ̀ṣì o bá pè ní ọmọ Yorùbá kódà kó pè ní Christian gan níjọ́ ló gbọ́ lẹ́nu wọn tó wá kà jáde pé ẹni tá a ti búra fẹ́ nìkan láago kan tán búra fẹ́ lómi láago kan tó tún pẹ̀ ẹ̀pá pípa wọn èyí fìyìn lẹ́nu tẹ́wàá gbàgbé kíran yín létí àfáà kan náà ti jáde níjọ́ kan náà nígbà tí tọ̀rọ̀ ti Quran ṣẹlẹ̀ tẹ́ńtà Ọlọ́run sí Quran kò sí Quran ìbímẹ tó jáde nígbà tí Deborah ṣẹlẹ̀ àfáà ń dúdú báyìí orí yẹrẹ báyìí ó ní ànábì ò fẹ́ báwọn ẹnikẹ́ni tó bá ti bú ànábì wọn pa á ní. tó ṣe pé ẹni tó bá bíbú ànábì yẹn ṣe nǹkan kékeré ẹ̀ṣẹ̀ rẹ̀ ju kéèyàn pààyàn lọ ló fi jẹ́ pé ẹni tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ rẹ̀ nínú ìyà àtayé tí ó jẹ ni kí wọ́n pa so bí wọ́n bá bú ànábì àfi kéèyàn ó kú bẹ́ẹ̀ ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n bá bú àfi kéèyàn ó kú bẹ́ẹ̀ ni so torí ẹ̀ anybody mọ wọn ara rẹ̀ mọ́ bú ànábì sallallahu alayhi wa sallam mọ́ sọ̀tọ̀ kú sọ ń pa ànábì ìdájọ́ ẹni tó bá bú ànábì ikú ni. nígbà tó fẹ́ jẹ̀bi ikú ó ṣàbí Muhammad tó a ti Muhammad ìwọ náà ti mọ̀ kó ti jẹ̀bi ikú ká pa ọ́ ló kù. lẹ́yìn ìgbà náà ló níyàwó mẹ́ta náà tún jáde lóní ẹ̀mọ́ ìkẹ́sì wọ́n mọ fáìn lójú àwọn èèyàn ẹ má fẹ́ ṣe ó ṣe ẹni tí ò bá ní sí ó mọ̀ ṣe ẹ má ti fi Islam lé ànábì ni wọ́n pa á nì. àwọn àbá wa yẹn wọ́n dẹ̀ jókòó sínú ẹ̀sìn látijọ́ yìí àwọn náà dẹ̀ kàdé gbogbo bí bóyá àwọn ò kàdé bẹ̀ ni o bóyá wọ́n dẹ̀ kàdé bẹ̀ wọ́n ń dọ̀jì ẹ̀ ni kò yé mi. ǹtẹ́sìn wá sọnù o ṣé nǹkan farabalẹ̀ kó lè gbọ́yé àti rí ẹ má máa wí ṣé òun tútù bàbá ń lọ lọ́wọ́ kẹ́ ẹ lè nírun ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ lè gbọ́yé wà wá wò pé ẹ̀sìn ṣe lè tó báyìí o rò pọ́rọ̀ ẹ̀sìn ní ó lè bẹ́ẹ̀ declare yourself as Nigeria's president tomorrow. eléyìí lè àbí tó bá ti dàárọ̀ ọ̀la ẹ̀yin kan kóra yín jọ ìwọ ti rẹ̀ wájú ká ní we have I declare so person as president and commander-in-chief of the Federal Republic of Nigeria ó ní sun ayé. ẹgbẹ́ inú náà dandan sọ̀hún kò sọ́pọ̀lọ́ wọn kan lórí ẹ ìsọkúsọ ló ń sọjọ́ ìsọkúsọ à ń sọ̀rọ̀ ẹ̀sìn òun sọ̀rọ̀ òṣèlú ó ṣe jọmọ́ra wọn. à ń sọ̀rọ̀ ẹ̀sìn ní téèyàn ṣe voluntarily ni téèyàn ó dẹ̀ ṣe peaceful voluntary something lẹ́sìn ẹ̀sìn ó lè mọ̀ ṣe ó lè sáré pé ó ṣẹ̀sìn. but òṣèlú tó wọ́n sọ yìí tó bá ti wà involve ó ti involve total sum of amount tó ti involve ẹni tó di president ó ti ní iye owó tó náà tó ti risk kó di president tó ayé pé president wà bloody ó pé wà bloody ní aspect tó gbé lọ yẹn tẹ wá ṣe gbogbo olùkọ́ ló ti wà bloody aspect tó sọ yẹn ṣe ok kẹ́nìkan wá declare as president of Nigeria lónìí Tinubu wà ní mo lọ gbé èyàn ráyè ṣé ìwà lé sẹ́ni yóò wà lé kó làṣọ yóò lọ lé Tinubu kó làṣọ rọ̀kì ni ṣé ìwà lé Tinubu kó làṣọ rọ̀kì ni. àwa sọ̀rọ̀ ẹ̀sìn táwọn èèyàn ń ṣe pẹ̀lú voluntary something tẹ́ pé o lè ṣe òdẹ̀ lè mọ̀ ṣe o wá fi ń wọ́rọ̀ òṣèlú o wá ní kẹ́nìkan ó declare rẹ̀ pé òun president Nàìjíríà lónìí nìsín pé wọ́n pa ni tó bá dúró ẹ̀rọ mélòó tó ti pa tó dúró ẹ̀rọ mélòó tó ti pa ìsọkúsọ yín ti pọ̀ jù àmì àwọn tó wà ní social media bí èmi ta lọ́run sí máa sọ pé mo di president Nàìjíríà wá òbí àti bú president wa pa mí mọ́lé bí àwọn ti di president Nàìjíríà báyìí bí àwọn àpamí mọ́lé àwọn ọ̀rọ̀ tí yóò bọ́pọ̀ lọ́mú àmì ní àwọn tí ń sọ̀rọ̀ ó yá èmi báyìí mo ti di president Nàìjíríà tí àwọn Tinubu àbí gómìnà àbí yẹn kan tí wọ́n bá gbọ́dún tí mo sọ pé kí lè sọ yóò di president Nàìjíríà ọ̀rọ̀ tí ó kọ́ ní tẹ́ ẹ̀ ń sọ bọ́pọ̀ lọ́mú ó yá èmi sẹ́yìn mi ti di president Nàìjíríà bí àwọn àpamí mọ́lé ìsọkúsọ lẹ́ ń sọ ìyá kò tẹ́ ẹ̀ sọ lọ́pọlọ even níbi tí Nàìjíríà wà nísìn gan bí ó mọ̀ ọmọ kan ti mọ́lé rí níbi Nàìjíríà dé nísìn kò sí ẹ̀sùn tó lè ṣe Nàìjíríà yìí ìjọba Nàìjíríà ò pààyàn mọ́ mọ́dájọ́ kú fún ọ wọ́n lọ tìyàn mọ́lé nígbà yẹn bá lọ bí ogún ọdún wọ́n padà láwọn fún ní amnesty àbí kí ló mọ́ fún bí October 1st kan wọ́n fún wọn padà fílì ẹ̀ pé kó mọ́ lọlé nígbà yẹn bí ogún ọdún tó 25 years kò sí gómìnà tó ń dájọ́ kú fún yàn mọ́ olódùn mi lórí ọmọ
ẹ̀ràmọ́ ní ọkọ̀ afúsá tó ló pọ̀ ọmọ afúsá nílọrin wọn ò lè pa yóò kẹ́pẹ́ mẹ́ náà ni látàbí 10 years 15 years wọn lè mú òtútù lẹ̀ náà ni pé ìjọba ti síjú àánú wò bọ̀tà ẹ̀sìn tí ìwọ sọ pé ẹni kún sápa anybody kún pa anybody ni kẹ̀sí wọn ló ọkọ sọ ẹsẹ̀lẹ̀ ọkọ ẹsẹ̀lẹ̀ ìkarùn tí ó mọ̀ sí ìròyìn Islam pẹ̀lú pípa ẹ̀sìn táyé pé mo lè decide pé mi ò sàsí kankan wá ní ìwọ tá ti bí ọdá lọ declare as president Nàìjíríà tí wọn bá ní pọ̀ wá fọ̀rọ̀ òṣèlú wá fi wọ́rọ̀ ẹ̀sìn nǹkan méjì tí ò jọra wọn ṣùgbọ́n tí a ti fẹ́ sọ̀rọ̀ wèrè yín ẹ wà mọ́ wá wíjàre tí ò bọ́pọ̀ lọ́mú sọpọ̀ sí president Nàìjíríà bí orí ibi tí wọ́n wà lọ sọpọ̀ sí president Nàìjíríà kí ni wọ́n fẹ́ fi ọ́ sí ṣé mílítì ló fẹ́ lọ fi kó já sọ̀rọ̀ kínní àbí sójà ló fẹ́ lọ fi kó já governor's office torí àwọn ọ̀rọ̀ tó sọ tí ò nípa ṣùgbọ́n náà ti yín nípa ó wà fún ministers irú ẹ̀ ẹnìkan tó ti jáde ní tó wá ní òun president Nàìjíríà tí Nàìjíríà ní wọn lọ gbé tó ti sìn wọn lọ pa ministers ẹnìkan ẹrú ẹwà tó ní èmi president Nàìjíríà o Nàìjíríà sọ pé ẹgbẹ́ ẹ lọ pa ẹ lẹ́rìí ṣùgbọ́n àwọn lè fún yín ní example bíi 50 àwọn tẹ́ ẹ ti pa ẹ̀yin lẹ pa Deborah ẹ ló bú mọ́mọ́ Sùmọ́nù ní Sokoto ẹ pa blasphemy náà ni ẹ ló bú mọ́mọ́ ìyá kan náà ní Niger ẹ pa ẹ ló bú mọ́mọ́ bẹ́ẹ̀ ni wọ́n pa Deborah náà èmi mọ̀ mú àpẹẹrẹ èèyàn tẹ́yìn ti pa ètòjú tiwa tónu àwọn ìtọ́jú òtò ní Afghanistan Saudi Arabia àwọn Arab country yẹn àwọn ìtọ́jú òtò ńkọ́ àwọn sọ̀rọ̀ ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí wọ́n sọ̀rọ̀ ohun tí ò ṣẹlẹ̀ rí nítorí sọ yóò ṣẹlẹ̀ rí náà bó lè ṣe wá sí lọ ìbí òlè yóò ṣe lọ sí mídíà yà lè mi president Nàìjíríà Tinubu Adékọ́yà Tinubu Adé ẹmọ ilé ọmọ kí o tẹ́ bá ti rí ẹ pa ni o òpònú. fáyẹ̀ wò ẹ o bí Tinubu ṣe gbọ́n tó ọmọ bó sì ṣe gọ̀ tó ọmọ Tinubu gan ti pọ̀ jù lọ́ọ̀bàdàn lọ́la sọ pé wọ́n ní gọ́ọ̀nà Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ọmọ ọgbọ́n ọlọ́jẹ ẹnu kí ló dá wàhálà Tinubu lẹ̀ kí ló dá wàhálà Abíọ́lá lẹ̀ kí ló dá wàhálà ẹlẹ́ni ọ̀rọ̀ ẹ̀sìn wa náà sọ bẹ́ẹ̀ ìmáàmù méjì ò gbọdọ̀ sí yìí tí wọ́n bá yàn lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀ pa ní ẹ̀sìn wa ló sọ bẹ́ẹ̀ mo rò pé tí bá nísìn bẹ́ẹ̀ ni president general méjì ò gbọdọ̀ sí ẹ̀ tí ìgbọ́ president general Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lòmíì bá tún declare àjọ kan ní ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ tán in tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé ká pa. ṣẹ́gbọ́ ó ní àwẹ̀ wọn tán mọ́ gbà wọn tán mọ́ ojú ọ̀run kí tán mọ́ lóṣù tí ò sọnù kí wọn ó ní táwọn bá ti fẹ́ gbà táwọn ti fẹ́ gbà nítòótọ́ àwọn ẹranko sẹ́ranko wọn gbogbo wọn Sátánì Sókótó oní sọ pé kí wọ́n máa wẹ̀ ìjọba ẹ̀ òun wá sọ wípé táwọn bá ti fẹ́ gbàwé àwọn o tí Sátánì Sókótó tó bá sọ pé káwọn máa wẹ̀ ìjọba ẹ̀ tí anybody gẹ́gẹ́ bí àbí ká bí arúbí lè mọ́ mú Ìbàdàn kó wá sọ pé kó wá ní ẹ̀yìn alábàdàn mọ́ mú níjọba yìí o ó ní tẹ́sán àwọn sọ ni pé kí wọ́n pa ẹnìyẹn ẹnikẹ́ni ó kẹ̀ sí èmi ká ti àdúpẹ́ èmi wá náà wá lọ sórí mídíà pé tí Sátánì Sókótó ló sọ sápò ara rẹ̀ hùn èmi ò bẹ̀rẹ̀ àwẹ̀ tèmi ní ìjọ tẹ̀wẹ́ bẹ̀rẹ̀ o ó lẹ́sìn òun ni pé kí wọ́n pa mí ni ní tó sọ ohun wọ́n ti practicalize ẹ̀ Sókótó dáadáa tí Sátánì Sókótó bá ti sọ̀rọ̀ wípé kí wọ́n mú àwẹ̀ anybody tó bá tún sọ̀rọ̀ ní Sókótó wọ́n pa ni àti ìgbòlè Haúsá pátá ibi
làwa ti na sùúrù sí níta sì ń jà fún bí náà ni pé wọ́n ti fẹ́ gbé kinní ìwọ bí wọ́n ti ń kó sínú àwọn tibí náà nígbà tó ń débí làánà tó mọ̀ lọ́rùn bí o bá mùsùlùmí tẹ́lẹ̀ mùsùlùmí Yorùbá tẹ́lẹ̀ wọ́n yẹ sọ̀rọ̀ pa tó yá pé pa ni wọ́n bá gbọ́ àárín àwọn bàbá wa ni wọn ò ní jẹ́ kẹ́sìn yẹn ó dúró rárá ṣùgbọ́n wọ́n fẹ̀jọ̀ dúdú sínú wọ́n tún fọ́ funfun jáde ṣùgbọ́n nípa àṣẹ wọn lẹ́mọ̀ wọn nípa àwa wọn lẹ́mọ̀ wọn ṣe bí mufti ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ ló jáde níwò ló ń gbé plákáàdì kí àwọn fẹ́ mọ̀ jà fún Palestine láti Nàìjíríà free Palestine free Palestine wọ́n wá recruit àwọn ọmọ tó yẹ kún lọ kó síbi iṣẹ́ kọ́ wọn mọ tí wọ́n sì ṣe jẹ láyé wọn ẹ̀yìn recruit wọn ẹ̀ fún wọn lóúnjẹ ẹ̀ fún wọn sì campaign free Palestine ta ní bá yín jà tọ́lẹ̀tì ayélujára ta ní bá yín jà tẹ́ wá mófin ẹ̀ sá pa ni ẹ̀ bá ṣe kíní kan ẹ̀ pa ni tí wọ́n bá yín jà ni ṣé wọ́n fi ìlú ní lára ni wọn ò fi Nàìjíríà ní lára rárá Nàìjíríà débi kẹta pé ó free ó lè ṣe tó bá wù ẹ́ ẹ̀yin kẹgbẹ́ pọ́lísì ìwé kan wá lẹ́nu sahih muslim kọ́ sahih kristẹni sahih muslim oníkan tó ọpọlọ tiẹ̀ tó lè dánú rò tí báyìí kó rí tiẹ̀ gan ò gbádùn àpò gbádùn tọpọlọ rẹ pé sahih ni muslim ní ọmọ kan tó ọpọlọ tiẹ̀ ipò tẹnìkan tó bá lÓgbómọ̀ṣọ́ ní ìsìn tó bá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi bá ti sọ̀rọ̀ tó bá fi lè tako ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n gbọ́dọ̀ pa ni àbí tó sọ fún wa kọ́nu tẹ́kì wọ gangan fúnra rẹ wọ́n lè sọmọ ilé ayé lára àwọn kan tiẹ̀ tó lè sọmọ Ògbómọ̀ṣọ́ gan òkú àwọn èèyàn ẹlẹ́nà ní takọ̀ Ìbàdàn lèmi ìmọ̀tán lẹ́yìn ṣùgbọ́n àwọn èèyàn ẹlẹ́nà ní takọ̀ ìwọ bá bó ṣe rí nù wọ́n ló lu èfi ó tú bó ṣe rí nù ní tó ń dọ́gbọ́n sọ fún wa ni pé lórí ìmọ̀ọ́mù tó ń wá wọn o táwọn ẹlòmíì tó ń bá give final order táwọn ẹlòmíì tó wá give order lẹ́yìn òun òfin ẹ̀sìn ní kí wọ́n pa ni àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ sọ pé ìsọmọ ìlú àwọn wọ́n lè sọmọ ilé ayé lára gan tó mo fẹ́ pé ó ń lò nífẹ̀ẹ́ tú ápèlú tó ọmọ ẹbẹ̀ ní ìlú bàbá rẹ ni ò ní mọ́ sọ wípé tó bá yẹ sọ̀rọ̀ your order is final lẹ́yìn tẹ́lẹ̀ bá ti mú sọ̀rọ̀ mí lẹ́yìn ọ̀rọ̀ rẹ lẹ́yìn òfin tó bá give fún ọ pa ò ní mọ́ sọ táwọn táwọn bá gbáyé ni àṣẹ táwọn táwọn bá gbáyé ni mi tẹ̀gbọ́n fídíò ẹ̀ torí ara ti ń sọ lọ́fun ẹwà àwọn tí táwọn bá gbé tíjọba àlú ìsìn ìráwọ̀ eléyìí náà ń gbòòrò pẹ̀lú tí wọ́n sọ lẹ́nu yìí fanatics ti pọ̀ jù tí wọ́n sáà ní wọ́n mọ̀ sí kúgbẹ́ bẹni pé mo sí fanatics wọ́n mọ̀ wá sáà ní ọ̀rẹ́ mẹ̀kúnnù ni wá o wọ́n mọ̀ sí bí ẹni pọ̀ ọ̀rẹ́ mẹ̀kúnnù làwọn tán ayé dáre yín but fanatics dẹ̀ ni wọ́n irú ẹni máa ní rédíò yẹn náà ẹlẹ́fẹ̀mù yẹn náà irú ẹ̀ lórí yọmí yẹn náà fanatics làwọn pípù yẹn torí mo rí fọ́tò kan màá wá fọ́tò yẹn nígbà táwọn gúnmi wá sí Ìbàdàn tí wọ́n wá sí UI gúnmi tó sagbórògèrè gba àwọn bandit tí wọ́n wá sí UI àwọn oríyọmí náà wà ń bẹ̀ tó wọ ṣẹ́ẹ̀tà tó dé face cap fanatics ni ẹ mọ pretend fún gbogbo ayé bẹni pẹ̀sì fanatics ìlú yóò dàrú tírú yín bá wọlé kọ́lámọ́ yìí kí sẹ́ẹ̀rí àwọ̀ ọ̀rọ̀ kówó yọ ṣẹ̀ tí mo wá lọ́wọ́ ìlú yóò dàrú kò wọ́ọ̀sì tó báyìí náà I need the fanatics. I need the fanatics. I need the fanatics. I need the fanatics. Ṣé ìlú iná dáṣà ti ń gbé láti bí ọdún mélòó? Ó ṣe àdìsìn irú Gúnmi yẹn. Táwọn tó ṣàgbọ́dẹ̀gbà fáwọn bandit. Ó wá wálẹ̀ Yorùbá. Ẹ máa ṣe mítì wo ẹjọ́ mítì wo là ń bá Gúnmi ṣe mítì wo. Kí ni ibo ni ìpàdé ọlọ́jà tásúwín? Kí la fẹ́ bá sọ gan-an? Ẹ kàn sọ fún mi kí la fi jọ fẹ́ mọ́ sọ. Wọ́n sì ti ń wọlé Yorùbá náà wọ́n ti pa bandit yẹn ti ń wọlé Yorùbá wọ́n ti ń pa Yorùbá náà akànnì Kwara àwọn kankan ní Kwara ìsìlẹ̀ Yorùbá kẹsílẹ̀ Yorùbá ni gbogbo àwọn tí wọ́n lọ ń ka mọ́lé Kwara local government Yorùbá gbogbo ẹ̀ tífẹ̀ lódùn ní ẹsẹ̀ Yorùbá àbí kí ló kọ ìlú Yorùbá wù yìí ìfẹ́ olùdùn ilé wọlé wọ́n ti ẹ̀pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti lọ attack kí lórúkọ bàbá yìí ìlú Jagun yìí wọ́n ìgbàgbé orúkọ ìlú yẹn Ìgbàjá
dáì pé Gbàjà náà ni Ìgbàjà ó sáà níbi orúkọ Fúlàní ni wọ́n sì ń pa wá wọ́n ń pa wá lára Kwara State wọ́n sì ń pa wọ́n ń pa wá lára ìjọba ẹ bá ṣe ṣàánú wa ẹ gbàlú àwọn kinní yìí ẹ gbàlú àwọn pípù yìí wọ́n ní ìgbìyànjú ọ̀tẹ̀ bá ṣe pa náà kankan rú tá a ti wá sọ mí kan lónìí kó tó dọ̀dà ìmí ò tún jáde definitely àwọn tó jó lórí wa gbèsè lórí gbogbo tá à ń wí wọ́n kàn bẹ̀rẹ̀ pé cash for ni bó dẹ̀ ṣe pass information yìí irú information yẹn kíní kan Islam ní ká pa ni Islam ní ká pa ni bẹ́ẹ̀ làwọn youth tó ń bọ̀ nínú Islam yẹn bẹ́ẹ̀ nínú tí wọ́n mọ̀ lé wọ́n mọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òdì ẹlẹ́wà àwọn Arab countries Arab nations tàbí lòfin máa pa ẹ lọ wo bí wọ́n ṣe rí àwọn náà wá bí ìwò ṣe gbòòrò ṣerú àwọn yìí lọ ayẹkọ tó mọ jó lórí ní àwùjọ kan àwọn tí wọ́n lọ́rọ̀ gidi kẹkẹlẹ lu ẹ̀pá káàtì àtúndúpẹ́ lọ́wọ́ àwọn tí mú lámbà lẹ̀ ànábì gẹ̀ẹ́sì orí bọ́ ó fa bàtà lẹ́yìn ó ní kí ẹsẹ̀ tùrákà wọlẹ̀ kó dìde tùrákà wọlẹ̀ akáyọ̀ àtúndúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí bí lámbà lásán làwọn èèyàn ti ẹ̀ múlẹ̀ àwọn pípa yìí wá ń kọ́ lódùmọ̀rẹ́ ó yọ wá o ẹ̀yin ìjọba wa gbà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí o gbogbo ẹ̀ lórí ìfẹ́ta ọlọ́run káàkiri àgbàlá ìjọ fún wo ní ìfẹ́ tẹ́gbó ní láṣẹ lọ́wọ́ fa mo kí ayé làbọ̀yẹ bọ́ ṣiṣẹ́.